a wà ní agbègbè abúlé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú Gbajugbaja Olorin Emi Dele ẹni tó jáde láyé nínú ìṣúná. Let us be fast. Just go in, have a glance at his remains, then please come out. Àwọn ìjọsìn pátá náà ti péjọ sí báyìí láti ṣe ìdágbére ìkẹyìn fún olóògbé. Àwọn èèyàn ló ń wọlé yìí láti lọ wo ojú olóògbé. Dele has come and ìgbà ìkẹyìn. Boy, he has been. Ẹ ké hallelujah. Ẹ ké hallelujah. Mo fẹ́ sọ nǹkan kékeré nípa ọ̀rẹ́ mi, brother mi, tó sùn sílẹ̀ tí ó lè dìde mú. Ó jẹ́ nǹkan tó yẹ pé láti kékeré láàjọ wà táàdàgbà. Tọ́bá ní pé nǹkan yìí kò ṣeé ṣe, nǹkan dáadáa ní wọn. Yíkọ̀ bá ní pé tọ́mí, ní káàmì jàre, ilé wọn bẹ̀ tá lè ṣe. Tọ́bá lè ṣe nǹkan yẹn, àwọn máa kọ pé wa káàkiri. Because ibi láti dàgbà abúlé kan nípínlẹ̀ Ọ̀ṣun. Nǹkan yẹn tàbá sí nǹkan yẹn, bóyá bí abúlé mẹ́rin márùn-ún, wọ́n yà àwọn ọlọ́gbà ti gómìnà ilé ìgbékọ̀pọ̀ ló máa ń nídìí. Ó máa ń jẹ́ òwò àwọ̀. Bàtà wọn skúl náà, tọ́ bá sọ̀rọ̀ nípa ti wé, ó ló máa pè gbà, ẹ jẹ́ ká ṣe ká organize lesson, ká ṣe báyìí, ká ṣe báyìí, ká ṣe báyìí. A tún dé ìlú Èkó náà, ó lè jẹ́ kó tó dìde, láyé irọ́, ibi tá a ti wá jìnà, ìkólà wà yìí, àwákà beach. Àwọn oríṣiríṣiríṣi, how would I put it? Pé ó yá, nǹkan yìí, kàn mí jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká rìn báyìí, ẹ jẹ́ ká rìn báyìí, tọ́ba dẹ̀ sí nǹkan yóò máa bọ́ sí. Títí ọlọ́dẹ ẹ̀rún gbọ́ àdúrà wa, gbòkan yẹn ń ṣe dáadáa, ń lọ bá ṣe fẹ́. Mo rántí nígbà tí aṣòkú tọ́ sí mi ní Elisa of Vincent, ó pè mí, ó ní kọ̀ mí, àyìn láti ké bàbá dàgbà, pé káwo so many years ago, tí àwọn èèyàn lè péjọ bí ilé tó ń yìí sí wa, onígọ́fúnà wà, àwọn bá dìde, ó ní ìṣòro tí máa bẹ̀rẹ̀ ni pé, má báyàn sí Drivetv, má sì kò tó yẹ kó lè bọ orúkọ àgbéyọ ayẹni. Thank you so much. Ṣé a rí ẹnìkan láti inú estate bíbá yìí tí wọ́n lè wá bá wa sọ̀rọ̀ nípa olóògbé nínú estate yìí ìṣẹ́jú méjì. Things concerning our brother. He's gone now, but his memory still lingers with us, and it will be for a very, very long time. He's a very, very committed community member. When you are talking about the development of the estate, and you know, before you even go to him, he will call, say, what is happening here? What can we do here? In what way can I be involved? That's the kind of person he is. Praise the Lord. And when you are talking about humility, is humility personified. When you are talking about somebody who is always in the lighter mood, in fact, when you meet him on the way, if you are bothered and you meet him, the way he will come to you, borders will go. Everything that you are carrying that you feel they are so heavy, they will disappear. That's the kind of person he is. And you know one thing, the Bible says in 1 Thessalonians 5:18 that in all things we should give thanks, because that's the will of God in Christ Jesus concerning us. Only God knows the reason why he took him at this time. Praise the Lord. Apologies, sir. But we have, confidence that on the resurrection morning that we are going to see ourselves again, and it shall be so in the name of Jesus. And I want to pray for the family he left behind. The Almighty God will be a husband to you. He will be a father to the children in the mighty name of Jesus. And he will form his wall of protection round about you. You will not lack help. When you call on one for help, God will raise 10 to attend to you in the mighty name of Jesus. Thank you, sir.
Thank you so much, sir. Ṣé a rí ẹnìkan láti inú ẹbí ìyàwó olóògbé tí wọ́n lè sọ nípa ìdá tí olóògbé jẹ́? Bàbá mi lókè ọ̀run, ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀, Jésù wà níbẹ̀, áńgẹ́lì wà níbẹ̀. Ẹ ṣé. Àpéjọpọ̀ yìí bí ó ti kú tó yìí, agboolé kan wà tó jẹ́ pé mi ò gbúdọ̀ fò, tó jẹ́ pé wọ́n ti ń kọ ìwé sí mi. Ẹ jọ̀ọ́ ẹnìkan torí ní Fàájì FM ní ta communication as a whole, ọ̀gá wa Ambrosoluta Osomide. Just have a look, take a glance at your beloved brother that passed on. Please, no waiting, please, no stopping. Go in and come out. Please don't take any unwarranted, unwanted photographs at the dining table. Please. 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 A wà ní agbègbè Abúlé Ẹ̀gbá ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú Gbajugbaja Olorin Emi Dele Gold, ẹni tó jáde láyé Please, let us be snappy. Let us be fast. Just go in, have a glance at his remains, then please àwọn come ilé out. ìjọsìn pátá náà ti péjọ sí báyìí láti ṣe Respectively, ìdágbére ìkẹyìn come out fún humbly. olóògbé. Àwọn èèyàn náà ń wọlé yìí láti lọ wo ojú olóògbé Dele Gold has come and gone, ìgbà ìkẹyìn. but he has Fàyè lẹ̀ impacted fún lives. àwòrán kankan láti fi ojú olóògbé hàn síta. I think that's all we can take. That's all we can accommodate. It's okay. Please, go and have your seat. Yeah, we want to commence the service now. Please, that is all we can accommodate. We have not been able to see him at the dining table. Please tell others what you have seen. Please, no wrong, fallacy, fake reportorial, please. Please, let's have our seat, please. Please, we are commencing the commendation service in the next 1 minute. Please, nobody should go in again. Please.
fún àǹfààní àwọn tó ń ṣe darapọ̀ mọ́ wa ìkànnì BBC News ní Yorùbá náà wáyé níbi tí a ti wà níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú Gbajugbaja Olorin Emi Dele Jacob Gold gẹ́gẹ́ bá ṣe mú wá sí bá ṣe fi tún létí ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn nípa ikú Dele Gold jáde síta tí ó sì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi ohun dágbére ìkẹyìn ránṣẹ́ sí olóògbé. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn àìsàn ráńpẹ́. Why did he create it? Nobody has been answered that. Why did he create it? What's the life? Why? I did ask my neighbor last year. I don't ask my father. If God created us the vision for the neighbor, why did he allow us to die? Why would he kill us? It's only God can answer that question. If you answer, I will go. I need that question. I need that answer. I need that answer badly. And anybody. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò ìsìnkú arákùnrin wa tó lọ sùn nínú Olúwa bàtà ó bẹ̀rẹ̀ sí ní kọrin láti ní ìwé wa CMS 54 bàtà jọ̀wọ́ rántí. Fáwọn tán yẹn darapọ̀ mọ́ wa ìkànnì BBC News lẹ́wà yìí níbi tá a ti wà níbi ètò ìsìnkú Gbajugbaja Olorin Emi ìyẹn Dele Gold ní jáde kú jáde ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn mọ̀lẹ́bí ọmọ ìyàwó aláàjọ wọn ti péjú sí báyìí láti ṣe ohun ìdágbére ìkẹyìn fún olóògbé náà. Olúwa
ẹ jẹ́ kí gbogbo wa tẹ̀lé ọkàn wa bá láti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa ní àbọ̀ ìṣẹ́jú. Jẹ́ kí bàbá kí ó gbọ́ kí ó sì dáríjì wá nítorí alágbàwí rẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ wí tẹ̀lé mi báyìí pé Ọlọ́run ṣàánú fún wa gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ̀, nu ìrékọjá wa nù kúrò, wẹ̀ wá ní àwọ̀ ẹ̀mọ́ kúrò nínú àìṣedédé wa, kí o sì wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, nítorí tí a jẹ́wọ́ ìrékọjá wa ní ìgbà gbogbo ẹ̀ṣẹ̀ wa sì ń bẹ níwájú wa. Ìwọ nìkan ṣó ní àṣẹ sí tá a ṣe búburú níwájú rẹ, kí a lè dá ọ láre ní ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀, kára rẹ kí ó lè mọ́ nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́. Kíyèsí nínú àìṣedéédé la gbé bí wa, àti nínú ẹ̀ṣẹ̀ ìyàwó sì lóyún wa. Kíyèsí ìwọ fi òtítọ́ nínú àti ní ìyá ìkọ̀kọ̀ ìwọ gba ọmọ ọmọ, fi ẹ̀jẹ̀ Jésù fọ̀ wá, àwo sì mọ́ wẹ̀ wá, àwo sì fún ojú ẹ̀mọ́ òwúlọ́, mú wa gbọ́ ayọ̀ àti inú dídùn ní àwọn egungun tí ìwọ ti ń kí ó lè máa yọ̀, pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ wa, kí wọ́n kí ó sì nu gbogbo àìṣedéédé wa nù kúrò, dá àyà tuntun sínú wa Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣiṣẹ́ sínú wa, má ṣe ṣáwàtì kúrò níwájú rẹ, kí o má ṣe dá ẹ̀mọ́ rẹ lọ́wọ́ wa, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ wá wá, kí o sì fẹ̀mí òmìnira rẹ ìwà dúró ní ìgbà náà. Ìyàwó máa kọ́ àwọn olùrékọjá ní ọ̀nà rẹ, àwọn ẹlẹ́ṣẹ̀ yóò sì máa yí padà sí ọ. Ọlọ́run gbà ọ́ lọ́wọ́ ìdí ẹ̀jẹ̀, ìwọ Ọlọ́run ìgbàlà wa, àwọn wa yóò sì máa kọrin. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó o bá lọ, ó ní iṣẹ́ rìn, ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.